إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد هذا وقف الله أترى الصلاة نبوة محمد صلى الله عليه وسلم أتما تسوج لي دلك ولتنو القرآن الكريم لتنو سورة الأنبياء آية 51 أعوذ بالله من الشيطان الرجيم ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدين قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين. الله سبحانه وتعالى قل ولقد آتينا إبراهيم رشده من قبل أولم وبا أتفون إبراهيم عليه الصلاة والسلام نرشده المنار من قبل شواجه تتيس أولم وبا أتتوى نبي إبراهيم عليه الصلاة والسلام أتوصنا شواجه كتوشيني نبي àbí síwájú àwọn ànábì tí wọ́n wá lẹ́yìn rẹ̀ wa kunna bihi alimin àwọn ọlọ́mọba anímọ̀ ń parẹ́. àwọn afẹ́sìn wọn ní àyà yìí ó ń tọ́ka sí àyà tí ànábì Ibrahim alayhi salatu wassalam tí ọlọ́mọba tó ti sọ̀rọ̀ nípa dìbéètì tó ní pẹ̀lú àwọn èèyàn rẹ̀ nígbà tó ṣì wà ní kékeré. Ànábì Ibrahim alayhi salatu wassalam ó ń sọ fún àwọn èèyàn rẹ̀ nígbàtí ó rí ìràwọ̀ tó yọ ó ní hadha rabbi ìràwọ̀ yìí ní ọlọ́run mi òun ló dá mi bẹ́ẹ̀ ni òun ló ṣe jíjẹ múmu fún mi ṣùgbọ́n falamma afal ìgbàtí ìràwọ̀ náà wọ́kùn Ànábì Ibrahim alayhi salatu wassalam ó ní la uhibbul afili mi nífẹ̀ẹ́ gbogbo àwọn tí bá máa wọ́kùn àti ìsìnrawọ̀ tí mo rí kò qualify láti jẹ́ kóhun lọ́lọ́run mi kò qualify láti jẹ́ kóhun ló dá mi. ọlọ́wọ́ bá ní falamma ra'a al-qamara bazighan ìgbà tó tún rí bí òṣùpá tún yọ qala hadha rabbi ó ní eléyìí ní ọlọ́run mi. falamma afal ìgbà tó tún wọ́kùn qala la in lam yahdini rabbi tọ́lọ́wọ́ bó bá tọ́ mi sọ́nà dàtí ọlọ́run ọba tó dá mi gangan tí ó bá tọ́ mi sọ́nà la akunanna minal qawmi dallin máa bẹnu àwọn tó ṣe wípé yóò jẹ ní àánú. falamma ra'a al-shamsa bazighatan ìgbà tó tún rí pé òòrùn yọ qala hadha rabbi ó ní eléyìí ní ọlọ́run mi hadha akbar eléyìí tóbi ju gbogbo àwọn ètí mo ti ń rí tẹ́lẹ̀ lọ. falamma afalat ìgbà tó ń tún wọ̀
tó wá sọ òní pé ẹ̀yin jọ mi ẹ̀yin èèyàn mi inni bari'un mimma tushrikun èmi bọ́ pápọ́sẹ̀ kúrò ní gbogbo nǹkan tó ṣe wípé ẹ̀ ń mú ní orogún papọ̀ mọ́ ọlọ́run ọba inni wajjahtu wajhiya lilladhi fatara as-samawati wal ardi mo dojúkọ ọlọ́run ọba tó ṣe pé òun ló dá sánmà àtilẹ̀ hanifan lẹ́ni tí ò ní ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba lẹ́ni tí ó yí kúrò ní gbogbo nǹkan tẹ́ ń ṣe wa ma ana minal mushrikin èmi ò ní máa bẹ́nu àwọn tí ó máa ṣe bọ̀ pẹ̀lú ọlọ́run ọba àwọn afẹ́sí ní áyà yìí ó ń tọ́ka sí áyà tí ó ń bẹ tí a kà sẹ́yìn wípé anábì Ibrahim alayhi salatu wassalam ó dìbẹ́tì pẹ̀lú àwọn èèyàn rẹ̀ lórí ọ̀nà yìí láti lè fi àwọn ìpè tí wọ́n ń sìn àwọn ìràwọ̀ tí wọ́n ń ké pè àwọn ìràwọ̀ yìí kọ́ ni ó dá wọn ṣé anábì Ibrahim alayhi salatu wassalam náà bá wọn nígbàgbọ́ nínú eléyìí tẹ́lẹ̀ àbí kò bá wọn nígbàgbọ́ àwọn afẹ́sẹ̀ inú kò lórí eléyìí torí ẹnu wọn a máa béèrè pé ṣé ó pọ́sibù kárí anábì ọlọ́run ọba kan tó ṣe pé òun náà ti báwọn èèyàn ẹ̀ṣẹ̀ bọ̀rí tẹ́lẹ̀ síwájú kọ́lọ́run ọba tó fi mọ̀nà kọ́lọ́run ọba tó ṣe ní òjíṣẹ́ àwọn afẹ́sìn ní gbà pé ó pọ́sibù ṣùgbọ́n yàtọ̀ sí anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam kò ṣẹbọ rí kò ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba rí ṣùgbọ́n possibility kí àwọn anábì tó ṣíwájú ká máa bẹ lórí ẹ̀sìn àwọn èèyàn wọn ṣíwájú kọ́lọ́run ọba tó sọ àwọn lẹ́sà possibility yẹn ó wà dáadáa so làwọn afáàmì fi ń sọ pé anábì Ibrahim alayhi salatu wassalam ìgbà tó ń sọ wípé òṣùpá ọlọ́run ni àbí ìràwọ̀ ọlọ́run ni àbí òrùn ọlọ́run ni in tó fi tó bìlíìvù ni tó sọ yẹn ṣùgbọ́n létà ló padà rí wípé nǹkan yìí ó wrong so lọ́ọ̀bá fi ń sọ yí pé walaqad atayna Ibrahim rushdahu min qabl ọlọ́ni àwọn ọlọ́wọ́ bá ti fún ànábì Ibrahim alayhi salatu wassalam ní ìmọ̀nà rẹ̀ min qabl síwájú láti jẹ́ kí ni láti lè jẹ́ kí ó jẹ́ ẹni tí òun ọlọ́wọ́ bá dáṣà lẹ́ṣà wa kunna bihi alimin àwọn ọlọ́wọ́ bá anímọ̀ ń pa Ibrahim alayhi salatu wassalam ọlọ́wọ́ ọba ní máa ṣẹni tó bá wù lẹ́ṣà pẹ̀lú pé kí ó ṣe ní òjíṣẹ́ ọlọ́wọ́ ọba òun ṣe mímọ̀ ṣe èèyàn kan bẹ́ẹ̀ ni kò ń ṣagbára rẹ̀ kéèyàn ní mo ti sin lọ́hun dé lẹ́bù wípé mi náà ti wá dà nábì ọlọ́wọ́ ọba kò bọ́ síbù bí a ti wù kó sin ọlọ́wọ́ ọba tó kò lè di ànábì ọlọ́wọ́ ọba àyàfi tí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala tó bá mú ẹni yẹn tó sa lẹ́ṣà pẹ̀lú pé ó fi ṣe ìkan lára àwọn ànábì rẹ̀ Allah subhanahu wa ta'ala ojí kánà wípé Allahu a'lamu haythu yaj'alu risalatahu ọlọ́run ọba ló mọ bí tí máa gbé ìjẹ́ òjíṣẹ́ rẹ̀ sí ìpè lágbájá ọmọ lágbájá mo fẹ́ da sàlẹ́sà ìpè kó jẹ́ kan náà àwọn òjíṣẹ́ mi ló fi jẹ́ pé ìjánabi ọlọ́run ọba kò ń ṣe ta máa ń ṣiṣẹ́ tọ́ kò ń ṣe nǹkan ta máa ń ṣiṣẹ́ débẹ̀ a lè ṣiṣẹ́ ká jẹ́ wà lé ọlọ́run ọba ṣùgbọ́n a wá ṣiṣẹ́ àti wá di ànábì ọlọ́run ọba eléyìí ò pọ̀síbò bẹ́ẹ̀ ni kò sí ipò tó ju ipò ànábì ọlọ́run ọba lọ àfi láàrin àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n jura wọn lọ ṣùgbọ́n pé ipò kan òun ni ipò tí ó ju ipò àwọn ànábì ọlọ́run ọba lọ kò sí ipò náà sotori ìsọkúsọ tí ẹlòmíì máa ń sọ á ní ipò àwọn ànábì ọlọ́run ọba kò tó ipò àwọn wàlí kò tó ipò àwọn tí wọ́n jẹ́ wàlí ọlọ́run ọba eléyìí ara wọn tí wọ́n ń sọ sọkúsọ bẹ́ẹ̀ ilẹ̀ lómi ni wọ́n fi máa ń fìlì wípé òfin ọlọ́run ọba ò bá wọn wí torí wípé ipò àwọn jupò àwọn ànábì ọlọ́run ọba lọ torí pé kí ni ipò àwọn jupò àwọn ànábì ọlọ́run ọba lọ àwọn ànábì ọlọ́run ọba wọn á ní wọ́n rán wọn sí àwọn lay people àwọn òdẹ sínú àwọn lay people torí náà mẹ́sẹ̀gì àwọn ànábì ọlọ́run ọba yẹn kò sí fún àwọn so eléyìí gbólóhùn kèfèrí ni regardless of ẹni tó bá wù kó sọ torí pé kò séèyàn kan tó ṣe yí pé a ní òfin tí ànábì ọlọ́run ọba mú wá ipe kò sí fún àwọn lópin ìgbà tó máa ń bẹnu àwọn tí ọlọ́run ọba rán ànábì yẹn sí òfin yẹn jẹ́ nǹkan tó wà binding lórí rẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ní walaqad atayna Ibrahima rushdahu min qabl àwọn ọlọ́run ọba àti tọ́ ànábì Ibrahim àtọ̀ sọ́nà síwájú wa kunna bihi alimin
anímọ̀ ń pa rẹ̀ àmọ́ irú èèyàn tó jẹ́ àwọn ọlọ́mọba subhanahu wa ta'ala la sàálẹ́sà la ṣe ní òjíṣẹ́ wa. إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لا عاقفون ìgbà tó ń sọ fún bàbá rẹ̀ àti àwọn èèyàn rẹ̀ ما هذه التماثيل التي أنتم لا عاقفون àwọn òòṣà tẹ́ ń bọ ìbò ní títí wọ́n ti jẹ́ kí ló dé tẹ́ ń bọ òòṣà tẹ́ ẹ̀ máa sin ọlọ́run ọba tó dá àwọn òòṣà wọ̀nyí tó dẹ́ ẹ̀yìn náà igi tẹ́ ti gbẹ́ àwọn òòṣà tẹ́ ń bọ yìí àbí òkúta tẹ́ ti gbẹ́ àwọn òòṣà tẹ́ ń bọ yìí ẹ ṣe máa sin ọlọ́run ọba tó dá wọn máa rí àtẹ̀máfì allati antum la aqifun bóò ní tí àwọn òòṣà tẹ́ ń bọ yìí ṣe jẹ́ máa rí àtẹ̀máfì allati antum la aqifun bóò ní tàwọn òòṣà tẹ́ ń bọ yìí ṣe jẹ́ qalu wajadna aba'ana la'abidin wọ́n ní rẹ̀ Ibrahim kí ló ń sọ fún wa yìí kí ni pọ́blẹ́mù rẹ̀ àwọn òṣàtà ń bọ̀ yìí bá ṣe bá àwọn bàbá wa tí wọ́n ń bọ́ nìyẹn bá ṣe bá àwọn bàbá wa tí wọ́n ń bọ́ nìyẹn síwájú anábì Ibrahim alayhi salatu wassalam anábì Nuh ń bẹ anábì Nuh alayhi salatu wassalam òun náà pe àwọn ìjọ rẹ̀ síbi ìmọ̀ Ọlọ́run lọ́kan ká má bọ òòṣà mọ́ ṣùgbọ́n àwọn èèyàn rẹ̀ wọ́n bu wọ́n sọ̀sọ̀kú sọ ń pa rẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ṣe fi nílẹ̀ fún wa nínú odidi súra kàtí àmọ̀ sí suratu Nuh Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó ní inna arsalna Nuhan ila qawmihi Ọlọ́run ní àwa la rán ànábì Nuh alayhi salatu wassalam sí àwọn ìjọ rẹ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ní kó máa ṣe wáàsí fún wọn kó máa kìlọ̀ ọ̀yà fún wọn kó ní ká máa sin Ọlọ́run Ọba nìkan ká máa bọ àwọn òòṣà tí wọ́n ń bọ ẹ̀ mọ́ ṣùgbọ́n àwọn èèyàn rẹ̀ wọ́n gbà ní tí wọ́n sọ fúnra wọn ni pé wa qalu la tadharunna alihatakum wa la tadharunna waddan wa la suwa'a wa la yaghutha wa ya'uqa wa nasra orúkọ márùn tí wọ́n dárúkọ yìí wadu suwa yaghutha ya'uq nasr orúkọ àwọn bàbá wọn tí wọ́n ti lọ tí Ṣaitan tó fi sí ọpọlọ wọn igbe kí wọ́n gbé ère wọn ní àwọn orúkọ márùn yìí sọ wọ́n ní ẹ̀yin èèyàn wa ẹ má dánú àlóhùn ìsọkúsọ ló ń sọ ẹ má fi wadu lẹ̀ ẹ má fi suwa lẹ̀ ẹ má fi yaghuthu lẹ̀ ẹ má fi ya'uq lẹ̀ ẹ má fi nasru lẹ̀ èyí tí àwọn èèyàn wa ń bọ nìyí ṣùgbọ́n bo ní ìgbé ère àkọ́kọ́ bó ló ti bẹ̀rẹ̀ orí àwọn èèyàn anábì Nuh alayhi salatu wassalam náà ló ti bẹ̀rẹ̀ anábì Nuh alayhi salatu wassalam òun náà bá aláyé ni ṣùgbọ́n àwọn wo ló bẹ̀rẹ̀ rẹ̀ àwọn èèyàn tiẹ̀ ló bẹ̀rẹ̀ rẹ̀ àwọn orúkọ tí wọ́n dárúkọ yìí orúkọ àwọn ẹni rẹ̀ ni wọ́n ṣùgbọ́n Ṣaitan ló fi sún wọn lọ́pọlọ wípé àwọn ẹni rẹ̀ wọ̀nyí ṣe máa rántí wọn kẹgbé ère wọn kalẹ̀ láti máa fi rántí àwọn ẹni ère yìí àwọn náà dẹ̀ gbé ère yìí kalẹ̀ àwọn tán gbé ère kalẹ̀ àwọn lọ tí wọn ṣèjọ́sìn fún torí pé kí ni àwọn kan gbé kalẹ̀ pé káwọn lè máa rántí àwọn bàbá wọn àwọn ọmọ táwọn wá bí kalẹ̀ ní Ṣaitan tó wá sọ fún pé àwọn bàbá yín tó lọ in tí wọ́n ń bọ yìí náà àwọn náà ti rí traces yìí pé ère nìí definitely èrè tó ń bẹ́ńlẹ̀ yìí nǹkan kan ló ń ṣe ká ní pé Ṣaitan sọ fún àwọn tán wọ́n gbé wípé ẹ máa bọ́ wọ́n lè gbá dànù ṣùgbọ́n tó fi wọlé ní wípé kẹ́ẹ̀kan máa fi rántí wọn àwọn ọmọ títí wọn táwá lẹ́yìn wọn ní tó sọ fáwọn òun ni pé ní tí àwọn bàbá ń bọ lélẹ́ yìí wọn làwọn afẹ́sìn wọn ń fi àwọn nǹkan kan wọn ń fi nǹkan kan káfọ́ kékeré mú nǹkan kan níbi ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́lẹ̀mí à ní ṣe nǹkan kékeré yẹn tí wọn bá tètè arrest ẹ nísìnyí yóò padà di nǹkan ńláńlá gbogbo àwọn nǹkan tá à ń rí ní nǹkan ẹbọ tí àwọn èèyàn ń ṣe lónìí ibìkan ló ti bẹ̀rẹ̀ níta rí ní àwọn àdádálẹ̀ táwọn èèyàn ń ṣe lónìí tán sọ di ẹ̀sìn tó ṣe pé tẹ́ ẹ bá sọ fún wọn pé kò ń ṣàrẹ̀ ẹ̀sìn ẹlòmíì ṣe tán àti bẹ́wulẹ̀ kó máa bá yín jà ibìkan ló ti bẹ̀rẹ̀ ló fi jẹ́ wípé Islam ó fẹ́ ká tètè máa paná gbogbo nǹkan máa ń pè ní bídíà
gbogbo nǹkan tó bá ń pè ní nǹkan ẹ̀ṣẹ̀ ká tètè máa paná rẹ̀ nígbà tó bá ṣì ń bẹ kékeré torí pé tá a bá fi ilẹ̀ tó bá dàgbà àbí tó bá dìde nǹkan yóò padà jẹ́ nǹkan tí ó léwu. So anabi Ibrahim alayhi salatu wassalam, anabi Nuh alayhi salatu wassalam, àmọ́ ìyà tí àwọn èèyàn wọn tí wọ́n kọ sí òòṣà bíbọ. Àwọn èèyàn anabi Nuh alayhi salatu wassalam ló bẹ̀rẹ̀ rẹ̀, ìgbà táwọn bẹ̀rẹ̀ rẹ̀ ó di nǹkan tó ń lọ bẹ́ẹ̀ tẹ́ dórí àsìkò anabi Ibrahim alayhi salatu wassalam. Allah subhanahu wa ta'ala ní idh qala li abihi wa qawmihi, ìgbà tó ń sọ fún bàbá tó bí lọ́mọ wa qawmihi àti àwọn èèyàn rẹ̀, ma hadhihi at-tamathilu allati antum laha akifun, kí ni àwọn òṣàtẹ́ dún ní mọ́tẹ́ ń bọ̀ yìí. At-tamathil òun náà ni tá a bá ti gbẹ́ kalẹ̀ bí ère tá a gbẹ́ kalẹ̀, òun ni wọ́n pè ní at-tamathil. Nǹkan tó gbẹ́ kalẹ̀ láti lè fi representi nǹkan kan, òun ni wọ́n pè ní at-tamathil. Bàbá kan ti kú, àwa gbé ère rẹ̀ láti lè fi representi rẹ̀, tamathil ni. Modern way tán fi ń ṣe ń bẹ́ẹ̀sì, ẹlòmíà ní grandpa òun lélẹ́yìn yóò gbé fọ́tò rẹ̀ yóò gbé kọ́lé, ìgbà tó ń bá ara yá ó lè fi sínú album, ọmọ títí ó wà yóò enlarge yóò gbé kọ́lé, tó bá yá òun ó ṣe ní tí a jẹ́ full size, tí a jẹ́ dédé èèyàn, tó bá yá ààrẹ ni tí a sọ wípé ká sọ di èyí tí ó jẹ́ pé irin, àrẹ̀rẹ̀ tí ó yẹn já sọ di gold, ẹbọ bíbọ ó bẹ̀rẹ̀ nù fámílì òun díẹ̀ ni òun ló jẹ́ gbogbo àwọn nǹkan wọn Islam máa ń sọ fún wa káyàgùsì, torí pé kí ni ó lè padà líìdì àwọn èèyàn sí ẹbọ ṣíṣe. So at-tamathil onìkan tí wọ́n gbé kalẹ̀ láti lè fi rẹpírẹsẹ́ǹtì ẹni tó ti lọ àbí nǹkan kan ó lè jẹ́ ẹranko láti lè fi rẹpírẹsẹ́ǹtì ẹ̀. So máa rí at-tamathil allati antum laha akifun, bóò ní títí àwọn images tẹ́ gbé kalẹ̀ yìí tó ṣe ipò ńlẹ̀dún nímọ̀ tẹ́ ń ṣe jọ́sìn fún. qalu wajadna aba'ana laha abidin, wọ́n ní bá a ṣe bá bàbá wa tí wọ́n ń sìn nù, bá a ṣe bá bàbá wa tí wọ́n ń sìn nù. Ànábì Ibrahim alayhi salatu wassalam ó fèsì lórí ọ̀rọ̀ rẹ̀, qala laqad kuntum antum wa aba'ukum fi dalalin mubin, ó ní ẹ̀yin àtàwọn bàbá yín ẹ ti sọnù ní àná tó fojú wọn. Ẹlòmíràn ní àfa mi wáàsí ẹ ti lé jù, wáàsí ni ò lé, àwọn táwọn ọmọ wáàsí ṣe jù lọ làwọn ànábì Ọlọ́run ọba. In tó dìde sọ fún wọn olùgbé laqad kuntum antum wa aba'ukum fi dalalin mubin, ẹ̀yin àtàwọn bàbá yín inú àánú tó fojú wọn lẹ́wà. Ló fi jẹ́ pé kò sí compromise ní bí ọ̀rọ̀ ẹ̀sìn, kálá afẹ́ máa compromise, afẹ́ máa dámi lù torí pé àfẹ́jẹ́ káwọn kan bínú. Tẹ́ ẹ̀ bá jẹ́ kan bínú, Ọlọ́run ọbọ̀ bínú sí ẹ̀ẹ́sùn tó jó òdodo fún wọn ní ẹni tó bá wù kó gbà, ẹni tó bá wù kó dánú. Tàbá rántí Ànábì Musa alayhi salatu wassalam, òun àti Fir'aun in tó lọ láàrin àwọn méjèèjì, bó ṣe bá sọ̀rọ̀ ó ní láti dúró lórí òdodo ní. Bẹ́ẹ̀ náà ni Ànábì Ibrahim alayhi salatu wassalam àti àwọn èèyàn rẹ̀ ní, bàbá rẹ̀ inclusive, torí pé Ọlọ́run bá ní ó sọ fún bàbá rẹ̀ àti àwọn èèyàn rẹ̀, torí pé bàbá rẹ̀ lára àwọn ògbóǹtarìgì ẹlẹ́bọ ni bàbá ẹ̀ náà, ṣùgbọ́n Ọlọ́run subhanahu wa ta'ala ó gáìdì òun láti kékeré pẹ̀lú wípé Ọlọ́run ọba ó tọ́ sọ́nà, ó jẹ́ kí nǹkan tètè yé ìgbà pé no eléyìí kò make sense kó ṣe pé oòrùn òṣùpá ìràwọ̀ ilẹ̀ àmọ́ ọbọ̀, èmi ti dájú mi kọ ọba tó ṣe pé òun ló dá sánmà àtilẹ̀, lẹ́ni tí ó bá yín wórogún pẹ̀lú Ọlọ́run ọba subhanahu wa ta'ala, tí ó kún yín lọ́wọ́ níbi ìmọ̀ wórogún pẹ̀lú Ọlọ́run ọba. wa ma ana minal mushrikeen, èmi ò bá yín máa bẹnu àwọn tí ó máa ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ọba. Ṣùgbọ́n ó fẹ́ challenge wọn, ó fẹ́ pàkíyèsí wọn, ó ní ma hadhihi at-tamathilu allati antum laha akifun, bóò ní tàwọn images tẹ gbé kalẹ̀ yìí tó ṣe pòun ṣàlẹ̀ ń bọ́ gbogbo ìgbàlẹ̀ ń dún ní wọn. Bàbá rẹ̀ àtàwọn èèyàn kan wọ́n fèsì wípé kíní yóò wajadna aba'ana laha abidin, àwọn bàbá wa bá ṣe bá wọn tí wọ́n ń sìn nù. Òun ló jẹ́ pé kò ń ṣe evidence nínú ẹ̀sìn oníkíní ń ta bá bàbá wa tí wọ́n ń ṣe. Lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala fi ń sọ inú al-Qur'an al-Karim, ọlọ́wọ́ bá ní wa idha qila lahum ittabi'u ma anzala Allah,
ọlọ́run tá máa ń sọ fún wọn yí pé ẹ tẹ̀lé ntọ́lọ́wọ́n bá sọ kalẹ̀ qala Allah ntọ́lọ́wọ́n bá sọ ni qalu bal nattabi'u ma alfayna alayhi aba'ana wọ́n ní rárá ntàbá bàbá wa tí wọ́n ń ṣe làá máa ṣe ọlọ́ni awalaw kana aba'uhum la ya'qiluna shay'an wala yahtadun ọlọ́ni ẹ̀ máa gbọ́rọ̀ ntẹ́ báyìí àwọn bàbá yìí tán ń ṣe lẹ́ẹ̀ máa ṣe kò bá jẹ́ pé àwọn bàbá wọn yẹn ni wọ́n gbọ́n kankan yé bẹ́ẹ̀ ni gbogbo ìgbésí ayé wọn tí wọ́n lónìí orí ànùnà wà wọn sí lórí ìmọ̀nà ẹ̀ máa tẹ̀lé wọn gọ́ọ̀gọ́ náà ni kò sẹ́ni tó yẹ ká tẹ̀lé gọ́ọ̀gọ́ àyàfi anabi Muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ ni kò sí tírà kan tó yẹ ká tẹ̀lé gọ́ọ̀gọ́ àyàfi al-Qur'an al-Karim wa idha qila lahum ittabi'u ma anzala Allah tamani ẹ tẹ̀lé ntọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ qalu bal nattabi'u ma alfayna alayhi aba'ana wọn ni rárá o ntaba bàbá wa tán ṣe làá máa ṣe walau kana aba'uhum la ya'qiluna shay'an wala yahtadun ọlọ́run ní sọ̀rọ̀ nìyí bàbá tẹ́ fẹ́ máa tẹ̀lé kódà kó ṣe pé wọn nílà káyì wọn gbọ́n kankan yé bẹ́ẹ̀ ni wọn sì lórí ojú ọ̀nà sọ anábì Ibrahim alayhi salatu wassalam ó tètè rẹ́spọ́ndì padà fún ẹ̀rí tí àwọn èèyàn mú wá máa rí tamathilu lati antum la'akifun bóòrí tàwọn images tẹ́ǹbọ̀ ìbóòrí tí wọ́n ṣe jẹ́ qalu wajadna aba'ana la'a abidin àwọn bàbá wa abáwọn tí wọ́n ń sìn ní so evidence nìyẹn qala laqad kuntum antum wa aba'ukum fi dalalin mubin tó bá ṣe rí pé ẹ bá wọn bàbá yín tán sílẹ̀ iná fi ń sìn ẹ̀yìn àtàn bàbá yín ni ẹ ti gbé gbági o ànù tó fojú hàn inú ẹ̀ ní gbogbo yín wà qalu ajitana bil haqqi am anta minal la'ibin wọ́n ní rẹ̀ Ibrahim ṣé o sírọ́ọ̀sì àbí òǹṣàwàdà ajitana bil haqqi am anta minal la'ibin ṣé òdodo ló mú wá fún wa àbó òǹṣẹ́fẹ̀ òǹṣàwàdà àwọn àtàwọn bàbá wa à ń bẹ nínú àná ṣé o mọ tó ń sọ ṣá so ló fọ́ tó jẹ́ pé àfáà tó fẹ́ ṣe wá sí ó gbọ́dọ̀ jẹ́ni tí ó dúró déédéé kò gbọ́dọ̀ máa compromise ọ̀rọ̀ ẹ̀sìn Ibrahim alayhi salatu wassalam kò ní problem pẹ̀lú àwọn èèyàn nípìnlẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹbọ yìí náà ní problem tó fẹ́ ní pẹ̀lú wọn ìgbà tó sọ gbólóhùn yẹn fún wọn wípé ẹ̀yin àtàwọn bàbá yẹn ń bẹ náà nù èsì tí wọ́n fún padà ní wípé ajitana bil haqqi ṣé omódodo wá fún wa am anta minal la'ibin àbó ń ṣeré ṣé o síyọ́ tí o mọ́ tó ń sọ àwọn àtàwọn bàbá wa à ń bẹ náà nù the same thing náà ni wọ́n sọ fún anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam ìgbà tárí pé ó ń sọ fáwọn pé káwọn mọ́ ṣe ń táwọn ń ṣe mọ́ ẹsẹ̀kẹsẹ̀ wọ́n change sí ẹsẹ̀kẹsẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ̀kú sọ̀ ń parí ẹni tí ó kọ́kọ́ attack anábì sallallahu alaihi wa sallam òlẹ́ni tí a ń pè ní ọ̀nkù rẹ̀ tó ń ṣe Abu Lahab ẹni tó ṣe pé jọ́ tí wọ́n bí anábì sáyé ó ń yọ̀ ó ń jó ń fò sókè ṣùgbọ́n gbà tó gbọ́ wípé òjíṣẹ́ Ọlọ́run ọba lòun jẹ́ sí yín ẹ má ṣe àwọn nǹkan báyìí mọ́ ẹ má bọ ẹbọ mọ́ ẹsẹ̀kẹsẹ̀ ló sọ fún pé tabban laka ya Muhammad kò ní dáa fún ẹrẹ Muhammad torí pé òòṣà yẹn ni wọn compromise ẹ wọn lè compromise ẹ ó bá bàrà lẹ́mí wọn ju gbogbo nǹkan lọ kò sí tán lè fi bẹ́ ẹni tó bá ń takò já Ọlọ́run ọba dẹ̀ ti rán Ànábì Muhammad sallallahu alaihi wasallam pé kó lọ takò nǹkan yẹn so kò sí má ṣe lè rẹ́ tó wọn ó padà jà náà ni òun ìgbà tí wọ́n àyí bẹ̀rẹ̀ sí anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam tí anábì rí Jibril tẹ́rù bá ìyàwó rẹ̀ Khadija ó wá mú lọ sọ́dọ̀ ọ̀nkù rẹ̀ kan tí wọ́n pè ní Waraka bun Nawfal ìgbà tán wá dọ́dọ̀ rẹ̀ ìyẹn wá ń sọ fún pé Jibril lórí yẹn òun ni Ọlọ́run bá ń rán sí àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba bó ṣe rán sí anábì Musa Isa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn anábì Ọlọ́run ọba ó ní ṣùgbọ́n ó wù mí kó ṣe pé mo ṣì ń bẹ láyé ní ọ̀dọ́ ẹni yẹn ti dàgbà kó ṣe pé mo ń bẹ láyé ní ọ̀dọ́ tí màá lè kún ẹ lọ́wọ́ nígbà tí àwọn èèyàn bá lé ẹ jáde kúrò lóru ọ̀rọ̀ yẹn kọ́kọ́ jẹ́ ìyanu fanabi sallallahu alaihi wasallam anábì ní amukhrijiyahum ṣé wọ́n lé mi kúrò lóru àti mo ní orúkọ tó dá láàrin wọn àwọn gan ni wọ́n pè mí ní al-amin olùfọkàntán débi pé tí wọ́n bá tọ́jú nǹkan pamọ́ ọ̀dọ̀ mi ni wọ́n kó wá wọ́n nífẹ̀ẹ́ mi amukhrijiyahum ṣé wọ́n lé mi kúrò lóru ó lẹ́yìn kan ò ní mú nǹkan tó mú wá ilà àròdíyà àfi káwọn èèyàn mú un lọ́ta so ló jẹ́ pé gbogbo ẹni tó bá dúró lórí òdodo tó dúró lórí ìmọ̀lọ́run lọ́kan
kó mọ̀ pé àwọn èèyàn ó mú un lọ́ta ìsílẹ̀ àkóṣe wípé kó compromise fún wọn àbí kó dúró dáadáa lọ́lọ́wọ́ bá fi mọ́ sọ fánàbí sallallahu alaihi wasallam pé fastaqim dúró dédé kama umirta gẹ́gẹ́ bá ṣe pẹ́ láṣẹ wa man taba ma'ak àti gbogbo ẹni tó bá lóun gbẹ ẹ̀sìn rẹ ẹ gbọ́dọ̀ dúró dédé papọ̀ ní ẹ gbọ́dọ̀ fi sọ́dọ̀ àwọn tó ṣe wípé wọ́n ti ṣàbòsí fún ẹ̀mí ara wọn so Islam ẹ̀sìn tó ṣe wípé ó létò ní kò ń ṣe Islam táwọn míì ṣe lónìí tó ṣe wọ́n á ní àwọn liberal Islam làwọn fẹ́ ṣe kò sí tó jẹ́ liberal Islam ẹ̀sìn tuntun nìyíhun tó ṣe yí pé àwọn tí wọ́n ní wọ́n ń ṣe titi wọn ṣùgbọ́n ní tí ó ṣe Islam yóò ṣe bọ́lọ́wọ́ bá ṣe fi rán Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam torí bọ́lọ́wọ́ bó sọ fún Ànábì wípé kó practice liberal Islam nítọ́lọ́ sọ fún ni pé fastaqim níta ń sọ fún ẹ dúró déédéé lórí ẹ ìwọ nìkan kọ́ wa man taba ma'ak àti gbogbo ẹni tó bá gba Islam pẹ̀lú ẹ wala tatghaw ẹkàn má kọjá la innahu bima ta'maluna basir gbogbo ń tẹ̀ ń ṣe lórí wàlá tẹ́rkàm ilẹ̀ lẹ́dínà zalamu ẹ má fi sọ́dọ̀ àwọn táṣàbòsí fúnra wọn fatamassakumunna tẹ́ bá ṣe ìyà náà ni ó jẹ tiyín o wa ma lakum min dunillahi min awliya thumma la tunsarun kò sẹ́ni tí ó ràn yín lọ́wọ́ tí Ọlọ́run bá dé sí yín so Ànábì Ibrahim alayhi salatu wassalam ó sọ fún wa ó ní ẹ̀yin àtàwọn bàbá yín ẹgbẹ́ ìgbàgì ẹ̀ sí lórí ìlànà tí Ọlọ́run ọba tí ó fẹ́ ká wà àwọn náà wọ́n sọ fún wípé ṣó mọ́ tó ń sọ qalu ajitana bil haqq wọ́n ní rẹ̀ Ibrahim ṣódò ló mú wá fún wa ṣá am anta minal la'ibin abó ń ṣeré qala bal rabbukum rabbus samawati wal ardi alladhi fatarahun ọba tó dá yín tó ń ṣe jẹ mú fún yín tó rẹ̀ kẹ́ máa ṣe jọ́sìn fún òun náà ni ọba tó ṣe wípé ó ní sánmà àtilẹ̀ alladhi fatarahun ọba tó ṣe pé òun ló dá wọn wa ana ala dhalika mina shahidin èmi dẹ̀ testify sí pé ọlọ́wọ́n ọba ló dá sánmà àtilẹ̀ òun ló dá gbogbo nǹkan pátápátá òun dẹ̀ ló yẹ kẹ́ máa ṣèjọ́sìn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn kèfèrí tá ń sọ yìí Abu Lahab ni Abu Jahl ni Fir'aun ni ọ̀pọ̀lọpọ̀ wọn gbà pé ọlọ́wọ́n ọba ń bẹ ṣùgbọ́n ibi tí iṣu wà gangan òun ni wípé ṣé òun nìkan ló yẹ káwọn máa képe òun nìkan ló yẹ káwọn máa ṣèjọ́sìn fún òun nìkan ló yẹ káwọn máa gúnran fún ibi tí wọ́n ti ní pírọ́blẹ́mù yìí wọ́n àgbà yìí o òun ló fà tó yẹ pé tá a bá wo Al-Qur'an àríkọ́ ọlọ́wọ́ bá tọ́ka sí ilé ní àmọ́yé àyè inú Al-Qur'an ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní tán bá sọ fún wọn pé la ilaha illallah yastakbirun wọ́n á ṣe kọ́ńkọ́ tíyán wọ́n á ṣe girman kai wa yaqulun wọ́n ma sọ yí pé àyínà látàríkú alihatina li sha'irin majnun ṣé àwa fi gbogbo àwọn òṣàtà ń bọ̀ yìí wọ́n pè ní aliha torí pé nǹkan tán ń bọ̀ ni wọ́n pè ní ilahu plural rẹ̀ ní aliha àyínà látàríkú alihatina ṣáà fi gbogbo àwọn nǹkan tán ń bọ̀ yìí lẹ̀ li sha'irin majnun a máa tẹ̀lé akọrin wèrè yìí èébú bẹ̀rẹ̀ ẹni tí wọ́n ti ń pè ní alamin tẹ́lẹ̀ tí wọ́n nífẹ̀ẹ́ sí gbẹ̀ngbà tó ti sọ fún wọn pé ká má sin nǹkan mí máa yàfi Allah ó ti di ṣáírún akọrin majnun ó ti di wèrè tó ló jẹ́ pé àfáà tí ń ṣe wá sí fáwọn èèyàn táwọn èèyàn bá bu ìyẹn kọ́ ni issue ni pé kó gangan fúnra ẹ má deviate kúrò bí n tó ń sọ kó dúró lérí ẹ̀ nígbà àwọn èèyàn ń bú wọn ti bú àwọn ànábì Ọlọ́run ọba síwájú gẹ́gẹ́ bí nǹkan tí a máa tẹnumọ́ ṣùgbọ́n ibi tí ó jẹ́ iṣu fún gangan fún rẹ̀ onígbé kó torí páwọn èèyàn ń bó àbáwọn kan yẹn ń lódì àbáwọn kan mú un lọ́ta kó náà wá torí ẹ̀ sọ wípé òun ó dá mi lu kíní òun ó ya mi lù nítorí káwọn yẹn lè bá àgbà lọ́wọ́ òun náà ti fẹ́ẹ̀lì tó bá ṣe torí pé Ọlọ́hun bá subhanahu wa ta'ala dídí wọn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní pèlè yìí èèyàn lòun náà Ọlọ́hun bá ní walawla an sabbatnaka laqad kitta tarkan ilayhim shay'an qalila Ọlọ́run tí o máa ṣe pa fẹsẹ̀ múlẹ̀ dáadáa ni ó fẹ́ fi sọ́dọ̀ wọn tán ó fẹ́ fi sọ́dọ̀ wọn díẹ̀ Ọlọ́run ṣùgbọ́n a fi ẹsẹ̀ rinlẹ̀ torí pé ọmọ ènìyàn ó fẹ́ máa ṣe yàn pé lágbáyà rẹ̀ mú mi lọ́tàn adẹ̀ rẹ̀ dáadáa tẹ́lẹ̀ o torí ọ̀rọ̀ tí mo ń sọ yìí ojú kó fẹ́ gba tèmi mọ́ ṣùgbọ́n wo gbọ́dọ̀ mi kan ọ̀rọ̀ tó ń sọ yẹn ṣé sọkúsọ ló ń sọ tó bá yẹ pé sọkúsọ ló ń sọ ìwọ náà stop ẹ̀ ṣùgbọ́n tí o bá ń ṣe sọkúsọ tó ṣe pé ntọ́lọ́wọ́ bá ní kó o sọ ló ń sọ ntọ́lọ́wọ́ bá ní kó o dórí lórí má yẹ kúrò ń bẹ́ so anabi Ibrahim alayhi salatu wassalam ó ní ọlọ́wọ́ ọba
tó dá yín òun lọ́ba tó ní sánmà àtilẹ̀ ọlọ́run ọba tó dá yín òun ni ọba tí ó dá gbogbo nǹkan òun dẹ̀ ló yẹ kẹ́ ẹ ṣèjọ́sìn fún kó ń ṣe àwọn kẹ́tẹ́ kó kalẹ̀ tẹ́ ń ṣèjọ́sìn fún yìí common sense làwọn nǹkan wọ̀nyí náà èèyàn fúnra rẹ̀ ló gbé igi fúnra rẹ̀ òun ló gbé òkúta kalẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe ìjọ́sìn fún nǹkan yẹn ó ń tọrọ nǹkan lọ́wọ́ nǹkan yẹn ó ń tọrọ ọmọ lọ́wọ́ nǹkan yẹn bí àwọn tí wọ́n ń lọ síbi omi tí wọ́n lọ ń tọrọ ọmọ àbí ẹni tó ń lọ síbi igi kan tó lọ ń tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ bóòlù ó ṣe fi ọlọ́wọ́ ọba tó dá igi tó dó omi òun fi lẹ̀ òun máa képe ẹ̀dọ́ ọlọ́wọ́ ọba anabi Ibrahim alayhi salatu wassalam làákàyè rẹ̀ ti lọ síbi eléyìí síwájú kọ́lọ́wọ́ bá tiẹ̀ tó ṣe ní anabi làákàyè rẹ̀ ti ṣe lọ síbẹ̀ pé eléyìí ò bá mu òun ló fi jẹ́ wípé in tó jẹ́ ẹbọ náà ni ó máa jẹ́ in tó jẹ́ ẹbọ ni ó máa jẹ́ in tí yóò dẹ̀ da kò da náà ni bóyá àti rófin àbá àrófin ṣùgbọ́n nǹkan tó kẹsẹ̀ ní pé ọlọ́run ọba kò ní jẹ wá ń yá lórí àwọn nǹkan tá à ń ṣe àfi tá a bá mọ̀ pé nǹkan yẹn ò da ṣùgbọ́n nǹkan tí ò da kò lórúkọ méjì nǹkan tí ò da náà ni ṣùgbọ́n ẹni tó ń ṣe nǹkan tí ó mọ̀ pé tó ń ṣe ò dá ọlọ́wọ́ bò ní jẹ́ ń yá eléyìí lọ́lọ́wọ́ bá fi gbé àwọn òjíṣẹ́ dìde kán máa sọ fún àwọn èèyàn pé eléyìí ò dá eléyìí ló dá eléyìí ò dá eléyìí ló dá tó ń bó jẹ́ pé nǹkan tí ò dá nǹkan tó dá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ náà àwa náà làákàyè wa ó lè mọ̀nà débẹ̀ ipe eléyìí dá eléyìí ò dá ṣùgbọ́n ọlọ́wọ́ bò ní jẹ́ wá ń yá lórí pé kí ni ó yẹ kí làákàyè wa mọ̀ ọlọ́run wa subhanahu wa ta'ala ni rusula mubashirin wa mundhirin ọlọ́run ní àwọn òjíṣẹ́ òun gbé wọn dìde kama jẹni tí ó mọ fáwọn èèyàn ní ròdùnú ìyẹn ni tó bá tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ọba wa mundhirin kama kìlọ̀ yà fún àwọn èèyàn ọlọ́run ọba ní li alla yakuna linnasi ala Allahi hujjatun ba'da rusul ọlọ́run tá a fi ṣe léyìí ni pé kéèyàn kan máa ní àwùjáre kan lórí ọlọ́run ọba lẹ́yìn òjíṣẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala kò bá wa wí kò jẹ́ wá ń yà pẹ̀lú tó yẹ kí làákà yín lè sọ fún pé nǹkan yìí ò dá ó gbé àwọn òjíṣẹ́ dìde so that evidence ó lè wà established gbogbo ẹni tí òjíṣẹ́ tó bá ti wá dé àwùjọ rẹ̀ tó dé ọ̀dọ̀ rẹ̀ kò ní excuse mọ́ òun ló jẹ́ pé àwọn àfẹ́sìn tọ́pọ̀lọpọ̀ bá mọ iṣẹ́ táwọn gbé dání ni wọ́n ní máa bá náà dandan káàkiri torí pé ìmọ̀ téèyàn mọ̀ ìsílà kò jẹ́ evidence against èèyàn ẹni tó mọ̀ ó gbọ́dọ̀ spread yẹ fáwọn èèyàn ó gbọ́dọ̀ sọ fún àwọn èèyàn ṣùgbọ́n nísìn ó mọ ìmọ̀ ẹ̀sìn rẹ̀ ó kàn kiri mọ́lé kò báwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run ọbọ̀ bí òun gangan fún rẹ̀ torí wípé in tó mọ̀ yẹn ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ló so mọ́ nǹkan yẹn torí pé nǹkan tí ó jẹ́ evidence lé àwọn èèyàn lórí ń bẹ pẹ̀lú òun ẹni tí òun náà bá wá ń bẹ láwùjọ tí wọ́n ti ń fi evidence rinlẹ̀ tó o pé kí ló ń sọ̀rọ̀ èmi wà interested evidence ti wà established lé lórí olóòjẹ́ jẹ́ pé ó gbọ́ wà sí kò gbọ́ wà sí evidence wà established lé lórí kí ló fà á òun gbé tó bá ti ń bẹ láwùjọ tí wọ́n ti ń sọ ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba tó ṣe pé òun lòun decide pé òun ò gbọ́n tòun ìdájọ́ ẹni tí evidence ti wà established lé lórí òun ni gbogbo tó bá ṣe ní nǹkan kèfèrí lẹ́yìn ìgbà yẹn ni ọlọ́run bó bì gbogbo tó bá ṣe ní nǹkan kèfèrí lẹ́yìn ìgbà yẹn ọlọ́run bó bì gbogbo nǹkan tó bá ṣe ní ẹ̀ṣẹ̀ lẹ́yìn ìgbà yẹn wó bì àfi tí ó bá ń ṣe nǹkan tí ẹni tó ń ṣe wá sí pé àkíyèsí àwọn èèyàn sínú kú so ló ń jẹ́ pé ọlọ́run bá subhanahu wa ta'ala balance nǹkan yẹn ó gbé àwọn òjíṣẹ́ dìde ká máa sọ̀rọ̀ fún àwọn èèyàn ó dẹ̀ sọ fún àwọn òjíṣẹ́ pé wọ́n gbọ́dọ̀ tọ́jú nǹkan kan pamọ́ nínú nǹkan tó ń fi rán wọn bẹ́ẹ̀ náà ni ẹni tí ó sọ yí pé al-ulama warasatul anbiya a ní àwọn àfáà náà jogún àwọn ànábì ọlọ́wọ́n bá ọ̀pọ̀lọpọ̀ ó mọ kóòtù ọ̀rọ̀ yìí gbà tó máa fẹ́ gbá àwọn èèyàn lójú tó fẹ́ káwọn èèyàn mọ dáwó fáwọn àwọn àfáà ló yẹ ká náà jogún àwọn ànábì ọlọ́wọ́n bá ó yẹ ká máa ṣàpálẹ̀ àwọn àfáà ká máa fún wọn lówó ṣùgbọ́n kò ń ṣe yẹn ní ìtumọ̀ hadith yẹn al-ulama warasatul anbiya iṣẹ́ táwọn ànábì ọlọ́wọ́n bá ṣe bá ṣe ń dààmú káàkiri tán ṣe wá sí táwọn èèyàn ń bú wọn àfáà náà gbọ́dọ̀ máa ṣe wá sí àwọn èèyàn ó máa bú yóò máa dùn ṣùgbọ́n kò nítorí ẹ̀ kó lóun fẹ́ gbéṣẹ́ ọlọ́wọ́n ọba jù sílẹ̀ yóò máa ṣiṣẹ́ ọlọ́wọ́n ọba lọ náà ni torí pé àwọn ànábì ọlọ́wọ́n ọba àwọn èèyàn bú wọn wọ́n sọ̀sọ́kúsọ ń pa wọn ó dùn àwọn náà
ṣùgbọ́n Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ní ẹ̀dúró déédé lórí nǹkan tí mo sọ fún yín. So anábì Ibrahim alayhi salatu wa salam ó ní ẹni tó yẹ kẹ́ ẹ máa sìn òun lọ́ba tó dá yín tó dá sánmà, kò ń ṣe àwọn nǹkan tẹ́ ń sìn yìí. Ẹ̀yin náà gbà pé Ọlọ́hun Ọba ló dá yín, wáyé tẹ́ ń sìn àwọn nǹkan mí yàtọ̀ sí Ọlọ́hun Ọba. Ẹni tí ò ní gbà pé Ọlọ́hun Ọba ló dáhùn òun lẹni tó bá ti ya tọ́ọ̀gì pátápátá, ó dẹ̀ mọ̀ nínú ọkàn rẹ̀ pé Ọlọ́hun ló dáhùn, bí Fáráò tó ń takò Ọlọ́hun Ọba, ó mọ̀ nínú ọkàn rẹ̀ ibi Ọlọ́hun Ọba ló dáhùn, ṣùgbọ́n fẹ́ takò ànábì Musa alayhi salatu wa salam ni òun ló fi ń sọ nǹkan tó yàtọ̀ sí tó ń bẹ nínú ọkàn rẹ̀. Ọlọ́hun Ọba sọ pé wajahadu biha wastayqanat anfusuhum dhulman wa 'uluwwa, Ọlọ́hun ni wọ́n ń takò pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wọn ṣùgbọ́n nínú ọkàn wọn mọ̀ pé òdodo ni. Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala kí ó ṣàánú wa. Ànábì Ibrahim alayhi salatu wa salam ó wá ní watallahi, mo fi Ọlọ́hun Ọba búra, watallahi mo fi Ọlọ́hun Ọba búra, tallahi wallahi billahi a máa ń fi gbólóhùn yẹn a máa fi búra ni, a ní wallahi tá a bá fẹ́ kankan tá à ń sọ nípa ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ lórí irọ́. Bẹ́ẹ̀ náà ni tallahi instead of tá a fi lo wá a lo ta, àbí billahi wọ́n máa ń fi wọ́n búra ni. Ibrahim alayhi salatu wa salam ó wá búra ó ní watallahi mo fi Ọlọ́hun Ọba búra, ó ń sọ ọ̀rọ̀ yẹ ní ọ̀rọ̀ tí ó ń ṣe nǹkan tí gbogbo yìí ó mọ̀ gbọ́, ṣùgbọ́n ó ń sọ ìsọ́chẹ̀wé tó ṣe pé ó pọ́ sínú kéèyàn kan èèyàn méjì kó gbọ́. Ó ní watallahi mo fi Ọlọ́hun Ọba búra la'akidanna asnamakum ba'da an tuwallu mudbirin, màá dẹ̀ ṣe nǹkan fún àwọn òṣàrin yìí, màá ṣe nǹkan fún wọn, màá ṣe nǹkan kan fún àwọn òṣàrin yìí ba'da an tuwallu mudbirin, lẹ́yìn ìgbà tẹ́ bá ti kúrò nílùú. Ìṣesí wọn ni pé wọ́n a máa jáde kúrò nílùú, wọ́n a lọ ṣọdún lẹ́yìn odi, wọ́n a bọ òòṣà wọn lẹ́yìn odi. Eléyìí ọjọ́ kẹtù ní ọmọ ń filẹ̀ tí ó jẹ́ ọjọ́ ọdún ni fún wọn. Àwọn òòṣà tí ó jẹ́ òòṣà wọn nílé òòṣà lọ́tọ̀ tí wọ́n kọ́ kalẹ̀, tí wọ́n gbé oríṣiríṣi òòṣà síbẹ̀. Àwọn òòṣà yìí ni wọ́n gbé jura wọn lọ, wọ́n gbé tóbi jura wọn lọ. Ibrahim alayhi salatu wa salam ó ní mo búra pẹ̀lú Ọlọ́run, màá ṣe kankan fún àwọn òòṣà yìí ba'da an tuwallu mudbirin, lẹ́yìn ìgbà tẹ́ bá ti yẹ ìpadà kúrò lóru. Faja'alahum juzaza, Ọlọ́run Ọba kọ́ ti story náà short. Ọlọ́run ní ó padà ṣe nǹkan fún wọn. Ìgbà táwọn èèyàn jáde kúrò lóru, faja'alahum juzaza, Ibrahim alayhi salatu wa salam ó mú àwọn òòṣà yìí ó gé wọn wẹ́lẹ́wẹ́lẹ́, illa kabiran lahum, àfi tó tóbi jù nù wọn, èyí tó tóbi jù nù wọn ó fi yíò lẹ́ la'allahum ilayhi yarji'un, nítorí kan lè padà wá bá. Ànábì Ibrahim alayhi salatu wassalam wọ́n ní kó tẹ̀lé àwọn ká lọ, ó ní inni saqim, ara mi ò yá, kó tẹ̀lé wọn. Bàbá ẹ̀ fẹ́ kó lọ, bàbá rẹ̀ fẹ́ kó tẹ̀lé àwọn, ṣùgbọ́n lóhun ò lọ, ara wọn ò yá. Gbogbo wọn jáde wọn lọ sọdún òòṣà wọn. Ìgbà tí wọ́n dé padà wọ́n rí pé àwọn òòṣà wọn ti gé wẹ́lẹ́wẹ́lẹ́ ní. Qalu man fa'ala hadha bi alihatina, ìgbà tán dé tán rí àwọn òòṣà tán gé wẹ́lẹ́wẹ́lẹ́, gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní ojú ara wọn pé kí ló ṣẹlẹ̀, ta ló ṣe léyìí sí àwọn òòṣà wa. Innahu lamina zalimin, alábòsí èèyàn lẹ́nu yẹn, èèyàn burúkú ni. Bó ní ó ṣe ṣerú nǹkan báyìí sí àwọn òòṣà wa. Qalu sami'na fatan yadhkuruhum yuqalu lahu Ibrahim, àwọn èèyàn tán gbọ́ ọ̀rọ̀ yẹn gbà tó sọ, wọ́n ní ọmọ kan, fatan ọmọ kan, wọ́n sọ wípé sheikhan àgbàlagbà kan, wọ́n ní rajulan, wọ́n ní fatan ọmọ kan. Wọ́n ló fi jẹ́ pé oríire ńlá ó ní kí ọmọ tètè dàgbà àbí kó tètè jí síbi mọ́lọ́wọ́ kan. A rí pé ìtàn àwọn ashabul kahf tí a kà fúnra wọn suratul kahf, ọlọ́ni innahum fityatun amanu bi rabbihim wa zidnahum huda, ọ̀dọ́ ni wọ́n tó ṣe pọ́n gbọ́lọ́wọ́ bá gbọ́, wa zidnahum huda, tá a lé wọn kún ní ìmọ̀nà. So kí àwọn èèyàn kó ṣe wípé ńgbà tí wọ́n dàgbà àbí ńgbà tí òbí ó tọ́ ọmọ rẹ̀ ó tètè ṣe ojú ẹ̀ sí islamu, oore ńlá ni. Àwọn ọmọ tó ṣe pé àwọn òbí rẹ̀ kó tọ́ sójú ọ̀nà islamu ṣùgbọ́n òun ló mọ̀nà sí ìlànà islam, oore ńlá ni. So Ànábì Ibrahim alayhi salatu wasalam ó sì ń bẹ lọ́dọ̀
ó sì ń bẹ lọ́dọ̀ sẹ́yìn kan ní sami'na fatan agbọ́ ọmọ kan yadhkuruhum tó ń dárúkọ wọn agbọ́ ọmọ kan tí ó ń dárúkọ wọn yuqalu lahu Ibrahim orúkọ ọmọ yìí ní Ibrahim orúkọ ọmọ yìí ní Ibrahim ó túmọ̀ sí pé kíní ẹni kò ń ṣe nǹkan tí gbogbo àwọn èèyàn mọ̀ tẹ́lẹ̀ dìbẹ́tì tó ń lọ láàrin Ibrahim alayhi salatu wassalam àtàwọn èèyàn rẹ̀ àwọn èèyàn díẹ̀ ni torí pé ìlú wọn náà tóbi díẹ̀ bàbá rẹ̀ àtàwọn kọ̀ọ̀kan ní anábì Ibrahim alayhi salatu wassalam ní ó bá dìbẹ́tì ṣùgbọ́n wò pé kí lòun lè ṣe tí ọ̀rọ̀ yóò fi di nǹkan tí ó kárí ìlú ló fi wò pé tallahi la akidanna asnamakum ba'da an tuwallu mudbirin máa dẹ̀ ṣe nǹkan fún àwọn òṣàyìn so that gbogbo wọn ni wọ́n á lè padà sọ́dọ̀ wọn á lè wá dìbẹ́tì pẹ̀lú òun lápapọ̀ ṣé wọ́n ṣe ń bá wọn yẹn kọ̀ọ̀kan dìbẹ́tì ni gbogbo yín ẹ wà kojú mi eléyìí ní tánà Ibrahim alayhi salatu wasalam ló ṣe ìgbà tó ṣe àwọn èèyàn ní láti bèèrè pé man fa'ala hadha bi alihatina ta ló ṣe àwọn nǹkan wọ̀nyí sí òṣà wa wọ́n ní qalu sami'na fatan yadhkuru yuqalu lahu Ibrahim ọmọ kan agbọ́ tó ń dárúkọ àwọn òṣà yìí pé wọ́n á ṣe kankan fún wọn orúkọ rẹ̀ ní Ibrahim torí náà qalu fa'tu bihi ala ayunin nas Ibrahim lẹ́kọ̀ọ́ orúkọ rẹ̀ ẹ lọ mú ọmọ yẹn wá ala ayunin nas kí gbogbo àwọn èèyàn rí la'allahum yashhadun kí gbogbo àwọn èèyàn lè rí ọmọ burúkú tó ṣe irú nǹkan tó ṣe yìí ọmọ alábùsí tó ṣe irú nǹkan tó ṣe yìí káwọn èèyàn lè rí ìyà tá a fi jẹ irú ọmọ yìí wọ́n lọ mú wá ìgbà tá mú dé qalu a anta fa'alta hadha bi alihatina ya Ibrahim wọ́n ní rẹ̀ Ibrahim ṣé wọ́n ló ṣe àwọn nǹkan wọ̀nyí sí àwọn òṣàwá qala bal fa'alahu kabiruhum hadha èmi kọ́ èyí tó dàgbà nù èyí ló ṣe fasaluhum ẹbẹ̀ lọ́wọ́ nǹkan yantiqun tó bá ṣe pé wọ́n máa ń sọ̀rọ̀ ẹbẹ̀ lọ́wọ́ pé ta ló ṣe nǹkan yìí fún yín faraja'u ila anfusihim ìgbà tó sọ̀rọ̀ yìí gbogbo náà wá wò pé òkùnrin ni wá wò faqalu innakum antumu zalimun ọmọ yìí ń ṣalábùsí ẹ̀yìn gangan lálábùsí bó la ṣe máa bọ nǹkan tí ò lè sọ̀rọ̀ bó la ṣe máa bọ nǹkan tó ṣe yí pé kò gbọ́rọ̀ nísìn ọmọ yìí ó ti di fìtì wa ó ní kábẹ́ẹ̀ lọ́wọ́ èyí tó dàgbà náà yìí òun ló ṣe kábẹ́ẹ̀ lọ́wọ́ àwọn yòókù pé ta ló ṣe fún yín tó bá ṣe pé wọ́n ń sọ̀rọ̀ ó ti di fìtì wa pẹ̀lú eléyìí àwa gangan lalábòsí òun ṣòun ní alábòsí àwa gangan la bọ̀wọ̀ ọlọ́run àwa gangan la ṣe tó yẹ ká ṣe thumma nukisu ala ru'usihim ọba dẹni tó ṣe wípé wọ́n dórí kodò laqad alimta ma haula yantiqun wọ́n ní ìrẹ̀ Ibrahim àwọn kan nu wọn bá tún sọ̀rọ̀ pé ìrẹ̀ Ibrahim ẹ̀ ṣe bó mọ̀ kó wọn lè sọ̀rọ̀ tẹ́lẹ̀ ó ṣe sọ pé ká bèè lọ wọn ni ṣe bó mọ̀ kó wọn lè sọ̀rọ̀ qala fata'buduna min dunillahi ma la yanfa'ukum shay'an wa la yadurrukum tẹ́yìn náà bá mọ̀ pé wọn lè sọ̀rọ̀ kí ló tẹ̀ ń sin nǹkan tí ò lè sọ̀rọ̀ èyí tí ò lè ṣe láǹfààní kan èyí tí ò lè ti ìnira kan fún yín tí ò lè ti kúrò tọ́nà bá fẹ́ fi àdánwò kàn yín àwọn nǹkan tẹ́ ń képe tẹ́ ń gbóná fún yín wọn ní ìrànlọ́wọ́ kan tá lè ṣe fún yín bẹ́ẹ̀ ni wọn lè ti aburú kan kúrò fún yín wọn aláǹfààní kan tá lè ṣe fún yín ẹ wá ń sin nǹkan tí ò lè sọ̀rọ̀ ẹ̀ ń sin nǹkan tó ṣe yí pé kò lè gbọ́rọ̀ ẹ̀ ń sin nǹkan tí ò láǹfààní tí ò nínira kan tó lè kó bá yín ṣètọ́nù ló ń lò yìí ìgbà tó wá fi eléyìí nílẹ̀ fún wọn èyí tí wọ́n èjú wọ́lẹ̀ kí ni nǹkan tí wọ́n ṣe èyí tí wọ́n padà ṣe ó ní uffin lakum wa lima ta'buduna min dunillah ṣí ọyìn ó ṣe fún yín ẹ̀yin àti gbogbo tẹ́ǹsìn yàtọ̀ sí ọlọ́run ọba afala ta'qilun ṣe ẹ̀ ní làákàyè ṣe ẹ̀ ṣe làákàyè èyí tí wọ́n èjú wọ́lẹ̀ kí gbogbo wọn dẹ̀dọ̀ mọ́ lẹ́yìn anábì Ibrahim alayhi salatu wassalam kí gbogbo wọn kádẹni tí ó mọ̀ sí lọ́wọ́ ọba nìkan tí ó dúó ti la ilaha illallah èyí tí wọ́n èṣe èyí tí wọ́n sọ ní pé qalu àwọn kan ní wọ́n bá bínú báwọn yẹn ṣe máa ń bínú gbà tí wọ́n bá rí òdodo harriquhu ọmọ ìyẹjá sunna ni wansuru alihatakum àwọn òṣàyìn yìí ní láti dáàbòbò wọn torí pé tẹ́ ẹ̀ bá sun ọmọ yìí ná yóò máa ṣe àwọn èèyàn lọ́nà àwọn èèyàn dẹ̀ ní bọ́ àwọn òṣàyìn yìí mọ́
in kuntum fa'ilin tó bá ṣe pé ẹni nǹkan ṣe tẹ́ bá ní nǹkan ṣe ọmọ yìí ẹ̀sùn náà ni harrikuhu wọ́n sọ yí pé ihrikuhu ẹ̀sùn náà díẹ̀díẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin gbólóhùn harrikuhu àti ihrikuhu tí lárúbáwá sọ pé harrik ìtumọ̀ rẹ̀ ni pé sọ sínú náà iná tó gbóná dáadáa iná tó ní agbára gan wọ́n ní harrikuhu ẹ̀dá iná tó ní agbára kẹ wá sọ ọmọ yìí sínú rẹ̀ in kuntum fa'ilin tẹ́ bá ní nǹkan ṣe wọ́n dẹ̀ dáná bẹ́ẹ̀ wọ́n padà ju anábì Ibrahim alayhi salatu wassalam wọ́n jí sunu náà kunna ya naru kuni bardan wa salaman ala Ibrahim wọ́n ju Ibrahim sínú náà yìí ṣùgbọ́n ọlọ́wọ́ bá ní àní rẹ̀ náà kunna ya naru ọlọ́ni àní rẹ̀ náà máa jẹ́ bardan wa salaman tútù àti yọ́la fún Ibrahim alayhi salatu wassalam ìta àwọn orúkọ wọn ní agbára nìyẹn òun ní pé kí wọ́n sún ná ṣùgbọ́n jù sínú náà yẹn ọlọ́run bá gba agbára jónijóni tó ń bẹ lára náà ó gbà kúrò lára náà iná wá di bard ó di nǹkan tó tutù tó bá tutù lásán ni ó tún lè kó bá ẹ̀gẹ́ ọlọ́run bá ní wàsálàmù kó tún jẹ́ ọ̀la tó tutù tí ó ní kó ìnira bá Ibrahim alayhi salatu wassalam so ló jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó ṣe yí pé fa'alu lima yurid a máa ṣe tó bá ń bẹ́ mẹ́rù gbẹ̀ láti ṣe ni onígbà míì láàfírí wọ́n léyàn kan ó ti wọ menopause kò lè bí mọ́mọ́ ọlọ́run àní ìnífẹ́ fún ilé yìí lọ́mọ òfin ayé tá a mọ̀ òfin táwọn medical doctors bí mọ̀ ọlọ́run ọbọ̀ dẹ̀ break òfin yẹn àwọn àní a ní láti lọ ṣe DNA test ṣé òun ló bí àbí ṣé òun ní kinní kan ènìyàn sọ ilé ìyá atọ́rí ilé dọ́mọ́ wọ́n bá ní kí ni atọ́rí dọ́mọ́ ṣó pọ́símò gbogbo testa ṣe oúnkọ̀ fáǹpọ̀ mẹ́ni but bá ṣe ń ṣe span count fún ẹgẹ́ náà rí pé kí ní ò lè dọ́mọ́ ìwà láàmúnú méjèèjì wọ́n ṣe DNA ọlọ́run ló lọ́mọ́ wọ́n ṣe span count fún wọ́n ní atọ́rí ilé dọ́mọ́ ìtọ́lọ́wọ́n bá fi ju gbogbo wa lọ́nà olóòpàá tó jẹ́ pé mùsùlùmí òun ṣẹni tí ó gbára lé àwọn nǹkan tó jẹ́ sábàbí ayé yìí yóò ṣe sábàbí yóò mú sábàbí ṣùgbọ́n yóò gbára lé ọlọ́run ọba subhanahu wa ta'ala torí pé ńgbà ní a lè gbára lé sábàbí ọlọ́run ọba ó dẹ̀ fìdí wa jálẹ̀ ẹlòmíà ó gbé àánú tí n bá ti ṣe nǹkan báyìí náà ó yẹ kí nǹkan báyìí là nítorí ó bá ṣe tì àmọye nǹkan tí owó lè ṣe àmọye nǹkan tí owó lè ṣe so a gbọ́dọ̀ gbára lé àwọn sábàbí ṣùgbọ́n a gbọ́dọ̀ máa lo sábàbí tí ó takwẹ̀sìn ṣùgbọ́n ká wá gbára lé ipé ńgbà tí n bá ti ní nǹkan báyìí gbọ́dọ̀ ṣe ní èèyàn tán rẹ̀ ni so àwọn yìí gbára lé sábàbí bí àwọn nìyí ni a gbọ́dọ̀ sùn náà ni tá a bá jóná with that ajẹni tí ó protect àwọn òṣà wa àwọn èèyàn ó lè máa continue láti máa bòrìṣà lọ àwọn èèyàn ó continue láti máa ṣẹ̀sìn wọn lọ ṣùgbọ́n tá a bá fi lè sun ọmọ iná ní threat ni ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ni kulna ya naru ani rẹ̀ na kúni bardan wa salama ala Ibrahim ọlọ́wọ́ba ni ani rẹ̀ na jẹ́ tútù jẹ́ ọlá fún Ibrahim wa aradu bi kaidan faja'alnahum al-akhsarin ọlọ́wọ́ ni wọ́n pètèpèrò láti pa ànábì Ibrahim alayhi salatu wasalam ṣùgbọ́n àwọn lásọ díẹ̀ ní òfò àwọn lásọ di losers àwọn ẹ̀kọ́ tààrí múnú eléyìí tàn yìí bó ṣe jẹ́ ṣókító òun náà ní wípé èyàn gbọ́dọ̀ dúó déédé lórí tó jẹ́ òdodo dẹ́nẹni tó ń ṣe wáàsí ìgbà míì a máa gbọ́ wáàsí rẹ̀ a máa rí líle ń bẹ́ líle yẹ kò ń ṣe òun ní àkọ́kọ́ àwọn ànábì ọlọ́mọba wọ́n ti sọ síwájú torí pé kí ni ẹbọ ṣíṣe pẹ̀lú ọlọ́mọba subhanahu wa ta'ala kò ń ṣe nǹkan tá a fọwọ́ kékeré mú káfí nǹkan ti sí ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba tí ó lẹ́tọ̀ọ́ káfí ti sọ́dọ̀ rẹ̀ kò ń ṣe nǹkan tá a fojú kékeré o òun ló fà tó jẹ́ pé ẹrẹ́ lómi lónìí alóhun mùsùlùmí lò yóò dẹ̀ máa promote nǹkan ẹbọ gbogbo àwọn ọdún yamayama tá ń ṣe ọdún kìnnìkan ní eléyìí ní ọdún eégún ní ẹ̀yọ ní yóò nítorí pé ń jọmọ èkó ẹ̀kíní àwọn nu àwọn gbọ́dọ̀ contribute sí àwọn àṣe ó bá dá kọ́bọ̀ síbẹ̀ ó ṣe bọ́ pẹ̀lú Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala Ọlọ́hun bá sọ pé innahu man yushrik billah ẹni tó bá ṣe bọ́ pẹ̀lú Ọlọ́hun Ọba faqad harrama Allahu alayhi al-janna
ọlọ́wọ́n bá ṣe àlìjẹ́nà lé ó tó ti ṣe léèwọ̀ fún èèyàn bẹ́ẹ̀ wọ́n máa wọ́wù náà ríbi tí ó dé sínú náà ni wọ́n máa lè zalimina min ansar àwọn tán ṣe àbòsí ọlọ́run ní kò sí olùrànlọ́wọ́ kan fún wọn. so ló jẹ́ pé islam ta fẹ́ ṣe tó bá wù wá ṣe kò ń ṣọ̀rọ̀ yẹn fún wa láti ṣe ń bí ṣùgbọ́n bá a bá ṣe kálukó pàdé ọlọ́run ọba a gbọ́dọ̀ ṣe bí ọlọ́run ọba ṣe fi rán Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n ká mú káwọn dá gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn à ń tara wa ní torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala tó rán Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ti ṣàlàyé fún wa innahu man yushrik billah faqad harrama Allahu ala aljanna ẹni tó bá fi lè wọ orogún pọ̀ mọ́ ọlọ́run ọba bó tilẹ̀ wù kó má ọlọ́run ọba ti ṣe aljanna léèwọ̀ fún un so gbogbo ọ̀nà tẹ́yẹ̀ fi ń contribute síbi nǹkan ẹbọ a gbọ́dọ̀ dá sí rárá àbí gbogbo àwọn ìròyìn tí máa sọ ní dẹlẹ́bọ tí máa sọ ní di kèfèrí a gbọ́dọ̀ jìnà sí ẹlòmíà ní àwọn mọ̀lẹ́bí wa ní táàbádẹ́ bá wọn ṣe ń sìn wọn abínú ìwọ́kọ́ ló kọ́kọ́ ní mọ̀lẹ́bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ó bẹ̀rẹ̀ ìsìláàmù ní òun nìkan ló dára ẹ̀mọ̀ ní mùsùlùmí àkọ́kọ́ ìyàwó rẹ̀ tẹ̀lé ọmọ tó ń gbọ́dọ̀ rẹ̀ Ali radiyallahu anhu tẹ̀lé Abubakar tẹ̀lé gbogbo ògbóró mọ́kàngbà yẹn ní ìgboro ẹlẹ́bọ ni àwọn náà láwọn relatives wọn ní family wọn sọ wípé táwọn bàbá wọn ṣẹbọ yẹn wọn á bínú sáwọn ìtọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala tó sọ fún wọn ní pé ẹ gbọ́dọ̀ tẹ̀lé wọn ẹ gbọ́dọ̀ tẹ̀lé lánàá wọn kò sí nǹkan tá a fẹ́ mú wá ní excuse sí tí ò sí láyé àwọn tó ti ṣíwájú wa kò sí nǹkan tá a fẹ́ mú wá ní excuse ọtí mímu àwọn lárúbáwá wọn ń wẹ̀nu ọtí ń gbà wọn ni débi pé pàtí ọlọ́wọ́n ọba tó sọ àyà pé jìnà sí ọtí tán dà á lẹ́ni gbogbo ògbóró Mọ̀dínà ń san fún ọtí yìí tó ìgbé báwọn èèyàn ṣe ń tẹ̀ mọ́lẹ̀ ọtí náà ń tẹ̀ mọ́lẹ̀ ẹ̀rọ bóyá ojú ọ̀rọ̀ ni níbi tí wọ́n mú ti dé rìbá gbígbà ní wọ́n ń wẹ̀nu rìbá gbígbà ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọ̀nkù rẹ̀ Abbas lára àwọn tó tẹ́rì síbi ká máa yáwọn èèyàn ní owó èlé ni ìgbà tí àyà dé lórí pé ẹ gbọ́dọ̀ gba rìbá mọ́ Ànábì sallallahu alaihi wasallam ní awwalu riba adọ́rù rìbá amina Abbas rìbá àkọ́kọ́ tá a gbẹ́sẹ̀ lé òun ni ti ọ̀nkù mi Abbas ilé yẹn ni a ti bẹ̀rẹ̀ ìtọ́nisọ́nà ẹni tó kọ́kọ́ jẹ́ the first victim òun náà ni ọ̀nkù rẹ̀ sẹ́yìn tó bá rí òun tó dédé àbúhùn ògbà nọ́nsẹ́nsì ẹ̀ ó bẹ̀rẹ̀ látara fámílì ẹ̀ tó bá ń fọ́ra fámílì ẹ̀ lórí òun fọ́ra àwọn èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ lórí ní ó wá ń lè máa àwọn èèyàn ó serious so only the first thing tó àkọ́kọ́ gbádànù òun náà ni ti ọkùnrin Abbas so àmọ́ iye owó ní Abbas lose látara nǹkan yẹn àwọn èèyàn tán jẹ́ Abbas lówó tó yá ní owó èlé àmọ́ iye owó ló lose ṣùgbọ́n ní sallallahu alaihi wasallam ti sọ̀rọ̀ fáínà nìyẹn so kò sí nǹkan tá a máa láń ṣe tẹ́tẹ́ títa ní zina ṣíṣe àwọn lárúbá wọn tẹ̀rì sínú ẹ̀ ní so kò sí ta fẹ́ mú wá ní excuses pé àfáà intention ẹ̀ àwùjọ tí wá yàtọ̀ bó ló ṣe yàtọ̀ àwùjọ Ànábì sallallahu alaihi wasallam àwùjọ tó yàtọ̀ sí titiwa tó jọ ṣe bá wàá ṣe láwọn mùsùlùmí dáadáa sí ìgbà tó wọ́n bẹ̀rẹ̀ wá sí rẹ̀ ní orí ìyàwó tó gbé sílé orí ọmọ tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ orí ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ Abubakar gbogbo àwọn tó kù ẹlẹ́bọ ni wọ́n ó dẹ̀ bẹ̀rẹ̀ wá sí ẹ̀ díẹ̀ wọ́n bu wọ́n sọ̀sọ̀kú sọ pa rẹ̀ wọ́n sọ wọ́n pé ní nǹkan tí ó jẹ́ ìgbà tó yáwó di pé ó padà di pé ẹ̀sìn ó fọ́nká ó tànká àwọn èèyàn wọnú ẹ̀sìn Islam Ọlọ́run máa ń sọ fún yí pé idha jaa nasrullahi wal fathu wa ra'aita an-nasa yadkhuluna fi dinil afwajan fasabbih bihamdi rabbik wastaghfiru innahu kana tawwaba Ọlọ́run rẹ̀ Muhammad tó ìrànṣẹ́ Ọlọ́run bá dé ẹ̀sìn tó ń sọ fún àwọn èèyàn tí wọ́n ń takò ẹ̀yìn tánàṣẹ́ Ọlọ́run bá dé tó ráwọn èèyàn tí wọ́n wọnú ẹ̀sìn yẹn níjọ fasabbih bihamdi rabbik máa ṣàfọ̀mọ́ Ọlọ́run ọba rẹ̀ pẹ̀lú kó máa dúpẹ́ fún wàstẹ́kfíru máa wọ́ Ọlọ́run ọba láforíjì torí pé Ọlọ́run ọba tí ìgbà tútù bá ẹ̀rọ ni ìgbà tí Umar radiyallahu anhu àti àwọn sàhábà tí wọ́n kójọ lẹ́yìn ikú Ànábì sallallahu alaihi wasallam Umar wa ń bèèrè wípé kí lẹ rò pé àyà yìí súra yìí ń tọ́ka sí àwọn sàhábà kálukú sọ tẹ́rù ó wá bèèrè lọ Abdullahi ọmọ Abbas ìpè rẹ̀ Ibn Abbas kí ló rí sí àyà yìí ó ní tèmi rí ni pé àyà yìí ó ń sọ pé àsìkò tánàbí ó jáde láyé ti tó that is pé ó ti achieve ó ti rí iṣẹ́ ṣe àsìkò tí ń tó jáde láyé Umaru ní ààbò ṣe rí ẹlẹ́mì náà ṣe gbọ́yé torí pé in tí ó bẹ̀rẹ̀
látara pé kí ni èèyàn kan èèyàn méjì èèyàn mẹ́ta ó wá di nǹkan tí gbogbo ilẹ̀ Mẹ́kà tó di pé wọ́n gbà ó di nǹkan tí Madina gbà ó di nǹkan tó ń spread tó ń lọ káàkiri Islamic government wà established nígbà tó ṣe pé àwọn èèyàn rẹ̀ sì ṣe tẹ́lẹ̀ tó ṣe pé ẹni tó bá pè rẹ̀ ní mùsùlùmí ní ìgboro Mẹ́kà wọ́n á bá ti ẹ̀jẹ̀ ni ó wá di nǹkan tó padà rinlẹ̀ ó di nǹkan tó ṣe yí pé ó padà lẹ́nu ó di nǹkan tó spread so káwọ owó ẹni wípé àlèmọ̀ fìdáwé Saudi à ń tara wa ni ìta ń pè ní Saudi lónìí ibìkan lòun náà ti bẹ̀rẹ̀ gbogbo à ń ṣe àwọn ẹbọ à ń ṣe àwọn bídíà ẹ̀dí ká gbá gbogbo ẹ̀dà ká gbé sẹ́gbẹ́ kan ẹni tó bá fẹ́ ṣe ẹ̀sìn Islam clear tí ó sì rújú ń bẹ ẹni tó bá rẹ̀ fẹ́ ṣe ẹ̀sìn míì yàtọ̀ sí ẹ̀sìn Islam tó ń pè ní Islam òun náà fi láti ṣe ṣùgbọ́n kálukú yóò pàdé Ọlọ́run bá subhanahu wa ta'ala ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ látara ìtàn Nabi Ibrahim alayhi salatu wassalam tọ́lọ́run bá sọ fún wa yìí Ọlọ́run bá ń sọ àwọn ìtàn yìí lásọ tún sọ yóò tún rí pìtì ẹnu sóra mi ṣùgbọ́n Ọlọ́run bó kàn máa mú wá díẹ̀ torí ká lè bá máa ronú sí àwọn èèyàn wọn a máa tako dodo Anabi Ibrahim alayhi salatu wassalam in tó sọ fún àwọn èèyàn tó yẹ kán juwọ́lẹ̀ fún ni ṣùgbọ́n ọgọ́rọ̀ èèyàn ni ò ní gbà ẹlòmíì ti rí pé tó ń ṣe rọ́ǹgì nìyí tí a fi sọ pé kí jazakallahu khaira kọ́lọ̀ ọ̀sẹ̀ lẹ́sàn dára kó pàkíyèsí mi yóò gbógun ti ẹni yẹn gbogbo àwọn nǹkan wọ̀nyí òní tí Ọlọ́run subhanahu wa ta'ala tí ó gbé àkíyèsí wá sí abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala ìta bára wa sọ iná kọ́nà wa kó jẹ́ kó wúlò fún ẹnìkọ̀ọ̀kan wa kọ́nà wa kí ó ṣe àtúnṣe ọ̀rọ̀ wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk